Aláròyé máa wí o. Ẹ wo ọ̀nà táwọn eléyìí fẹ́ gbà gbé egbògi olóró wọ Nàìjíríà. Ní báyìí, àjọ tó rí sí ìwọlé àti ìjáde nílẹ̀ wa, Nigeria Customs Service (NCS), ti fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn kan tí wọ́n fẹ́ gbọ̀nà ẹ̀bùrú gbé ọ̀pọ̀lọpọ̀ egbògi olóró kokéènì wọ Nàìjíríà láti orílẹ̀-èdè Brazil. Àpápá lọ́wọ́ ti tẹ̀ wọ́n. Aláròyé gbọ́ wípé ọkọ̀ ojú omi kan tí wọ́n ń pè ní MV San Antonio tó ń bọ̀ láti orílẹ̀-èdè Brazil làwọn afurasí ọ̀daràn náà kó egbògi olóró ọ̀hún sí, tí wọ́n sì fẹ́ kó wọ orílẹ̀-èdè yìí kọ́wọ́ tó tẹ̀ wọ́n ní èbúté tó wà ní Àpápá nílùú Èkó. Alukoro àjọ náà Suleiman Issa fìdí ìṣẹ̀lẹ̀ múlẹ̀ fáwọn oníròyìn ìyẹn lọ́jọ́ Àbámẹ́ta Sátidé ọjọ́ 6 oṣù Kejìlá ọdún yìí pé inú àpò ńlá 5 tí ìdì 24 wà nínú àpò kọ̀ọ̀kan làwọn afurasí ọ̀daràn náà tọ́jú àwọn egbògi olóró náà sí. Ṣùgbọ́n nítorí pé àwọn kò fiṣẹ́ àwọn ṣeré lọ́wọ́ ṣe ti àwọn afurasí ọ̀daràn ọ̀hún. Ọ̀gá àgbà àjọ náà Emmanuel Oshoba tó jẹ́rìí sí wípé lóòótọ́ làwọn ti fọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn tí wọ́n fẹ́ kó egbògi olóró wọ Nàìjíríà. Ó ní nítorí pé ìbáṣepọ̀ gidi wà láàárín àjọ kọ́sítọ́ọ̀mù tìpínlẹ̀ Èkó àti àjọ tó ń gbógun ti gbígbé àti lílo egbògi olóró lórílẹ̀-èdè yìí, ìyẹn National Drug Law Enforcement Agency (NDLEA), làwọn ṣe rí àwọn afurasí ọ̀daràn náà mú lásìkò tí wọ́n fẹ́ gbé wọ Nàìjíríà. Orílẹ̀-èdè Brazil ni ọkọ̀ ojú omi náà ti ń bọ̀. Ó dúró díẹ̀ lórílẹ̀-èdè Honduras àti nílùú Guatemala àtàwọn ibi gbogbo tó jẹ́ wípé wọ́n ti sábà máa ń ṣe okòwò egbògi olóró lórílẹ̀-èdè wọn kó tó di wípé ó dé sílẹ̀ wa. Ọ̀ṣọ́bà ní àjọ náà kò ní gba ìgbàkúgbà fáwọn afurasí ọ̀daràn tí wọ́n ṣe okòwò egbògi olóró lórílẹ̀-èdè yìí. Bákan náà ló sọ lásìkò tí wọ́n kó oògùn náà fún àjọ NDLEA ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó pé ọkọ̀ ojú omi tí wọ́n fi gbé egbògi olóró náà wá sórílẹ̀-èdè Nàìjíríà ti wà ní àkàtà àwọn lọ́wọ́ táwọn sì ń ṣèwádìí nípa rẹ̀ báyìí. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.